ọlọ́run ló wúlò. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Nìkan lè wọ́n máa gíyàn. Yorùbá ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ká ronú kí a máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀. Ṣẹ́gbọ́ kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀, kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ o. Kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀, kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀. A ní ìfẹ́ ló láyé, ìfẹ́ ló lọ́run, Ìfẹ́ ló lọ́run. ìfẹ́ ló lọ́run fẹ́ Muhammad tẹ sọ̀gá. Ìṣọ̀gá. Mùsùlùmí ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ká ronú o. Ká ronú. Kí la bá fífẹ́ ṣe tí ó dáa. Ṣẹ́gbọ́ kí la bá fìfẹ́ ṣe tí ó dáa, Kí la bá fífẹ́ ṣe tí ó dáa o. kí la bá fìfẹ́ ṣe tí ó dáa, kí la bá fìfẹ́ ṣe tí ó dáa. Nínú ètò Ọlọ́run ọba láyé, kí ló dàbí ìfẹ́? Kí ló dàbí àlàáfíà náà? Allah. Kò sí tó dàbí àlàáfíà. Ọba tó dáyé àtọ̀run ó fẹ́ ká wà lálàáfíà ká má bára wa jà. Allah. Ànábì wa Muhammad Sallallahu alaihi wasallam. lálàáfíà ká má bára wa jà. Àmọ́ tó bá lò báyàwó asòpá lò pọ̀, tó bá lò báyàwó ní èdì lò pọ̀, tó ní èdì bá wá bá tiẹ̀ lò pọ̀ kọ́. Allah. A lè ti torí kọ́mọ ó mọ̀ bá sun ẹkún káwá ní kó máa fi scrotum kó pọ̀ bàbá ẹ̀ kó máa fi ṣeré. Allah. Tó bá fọ́ kí n bàbá rẹ̀ ó fi bí mi. Ọlọ́run fẹ́ àlàáfíà, ànábì fẹ́ àlàáfíà. Àmọ́ àwọn nǹkan kan bẹ nínú ìgbà ayé ènìyàn need àti rise in self-defense. Tó bá fẹ́ save ọjọ́ iwájú ẹ̀, tó bá fẹ́ kí tàn ó kọ dáadáa nípa òun. Allah. Wa ma min katibin illa sayafna wa yabqa Dára máa kàtàbá tí a dá o. Wàyá bùkọ̀ dára máa kàtàbá tí a dá o. Wa ma min Wà máa katibin ní kátìbí ìlà sayafuna. gbogbo kọ̀ǹkan láyé tó ní mímọ̀. Wà máa ní Gbogbo ẹni tó mọ nǹkan kọ, kátìbí Kò sí mọ̀ nǹkan kọ mọ̀ nǹkan kọ ìlà kọjá wáyé. sayafuna. Bó ṣe lè wọ pẹ́ tó láyé wàá kó bẹ́ńjọ́ kan ni. Dára máa kàtàbá tí a dá o. Wàyá gbogbo dára máa kàtàbá tí a dá o. Wa ma min katibin kò sí kọ̀ǹkan tí ó wà títí ayé. Allah. Illa sayafna. Bí akéwùgbà góòlù ṣe ń lo ayé lọ ó ń kọ ìtàn. Allah. Bí wọn náà ṣe ń lo ayé lọ ó ń kọ ìtàn. Èmi ń kọ ìtàn, Kátìbí ìwọ ń kọ ìtàn. Ọba tí ó gba ìtàn ń wo gbogbo wa. Wàyá gbogbo dára máa kàtàbá tí a dá o. Wàyá gbogbo dára máa kàtàbá tí a dá o. Posterity will surely judge every one of us. It's a matter of time. Allah. Bàbá dàrú lókè tá a dàrú nísàlẹ̀. Ìtàn bọ̀ wá sọ nípa ẹnìkọ̀ọ̀kan wa. Allah. Gbogbo wa ń kọ̀tàn wa lásìkò yìí ni. Kò sí tó dàbí kálàfíà òjọba láàrin àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá. Àmọ́ àwọn àdánwò kan bẹ láyé tó bá dé. Tó o bá da odò rú gbà míì, ò ní rẹ̀ jàpá. Allah. Àwọn àdánwò kan bẹ nú ayé ẹ̀dá. Tó o bá dìde kó o fáìtì ogun ò ní fi ọ́ lẹ̀. Bàbá mi ló máa ń sọ fún mi tí a bá kọ́ mi ní kéwú tán. Bàbá mi á sọ wípé nǹkan tí ò bá ní jẹ́ kó o rórun sùn lálẹ́ dárun mọ́jú nítorí ẹ̀. Kíní yẹn tó bá dé kò ní jẹ́ kó o rórun sùn, ìwọ wá ti ṣàìsàn fún. Bẹ̀rẹ̀ àìsàn torí ẹ̀, bó o bá ti bẹ̀rẹ̀ àìsàn torí ẹ̀ yóò sá lọ fún ẹ. Allah. Èèyàn máa ń sáré nítorí kéèyàn má fọjú alẹ́ sáré ni.
èèyàn máa ń bẹ̀bẹ̀ nítorí kó má bàa padà bẹ̀bẹ̀. Allah. èèyàn máa ń ṣàdúà kó má bàa padà dẹni tí ó ṣàdúà nígbà tí ò wúlò mọ́. Allah. ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa nínú al-Qur'an suratu Ali Imran verse 31 Quran chapter 3 verse 103. Allah ni wa'tasimu bihablillahi jami'an. Wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. ọmọ ìyá mi kí lọ́lọ́run wí nínú wa'tasimu bihablillahi jami'an ọlọ́run ní gbogbo yín ẹ di òpó ọlọ́run ọba mú. wa la tafarraqu. Don't allow yourself to be divided. Don't divide yourself, and neither you allow you people to be divided. ọlọ́run mọ̀ páwọn tí máa pín yàn yẹlẹyẹlẹ ọ wà láyé. la tafarraqu ẹ má lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ wà lódìdí. Wadhkuru ni'matallahi alaykum. ọlọ́run ni wadhkuru ni'matallahi alaykum ẹ rántí. Idh kuntum ìdára ọlọ́run tó ṣe lórí lórí. ọ̀tá lè gbára yín ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. fa'alafa bayna qulubikum. fúnra ọlọ́run ló fìfẹ́ so yín pọ̀ ló fìfẹ́ so yín pọ̀. fa asbahatum bi ni'matihi ikhwana. ìgbà tí fẹ́ dé gbogbo yín wá di àtàrà àdẹ̀rà ọlọ́run tí jẹ́ Islam ẹ wá di ọmọ ìyá látara Islam. wa kuntum ala shafa hufratin minan nar. ọlọ́run nígbà tẹ́ ń gbára yín jà etí bèbè iná lẹ wà etí bèbè iná lẹ ń gbé. fa'anqadhakum minha. èmi ọlọ́run ni mo fà yín yọ níbẹ̀. kadhalika yubayyinu Allahu lakum ayatihi. gẹ́gẹ́ báyìí lèmi ọlọ́run ni mò ń ṣàlàyé àwọn àrísà mi fún yín. la'allakum tahtadun. ní tìtorí kẹ́ lè bá a mọ̀nà. Allah. nítorí òun jẹ́ ká mọ̀ ní pé ìmọ̀nà ò sí láàrin crisis. láàrin ká bára wa jà kò lè sí progress. Allah. àmọ́ progress mi ọmọ wa lẹ́yìn ìbára ẹni jà. tó bá jẹ́ ìbára ẹni jà tó mọ níwọ̀nba tó ní time tí kì í ṣe ìbára ẹni jà lọ́gbẹ̀rẹ̀. bọ́lọ̀ ń ṣe fẹ́ kárí ńlọ́lọ́ ní Kùránì wí. bó ṣe yẹ kí mùsùlùmí ilẹ̀ Yorùbá rí ní Kùránì kà sílẹ̀ yìí. àmọ́ àyà kan tó wá wà tóun júwe kí ló ṣẹlẹ̀ àlàáfíà tá a jọ ń gbé pọ̀ a bá Islam lọ́wọ́ àwọn bàbá wa lórí àlàáfíà ni. Allah. àwọn alùsùnà ti ń bẹ tipẹ́ wọn ìṣépè fẹ́ nìkan kálukú ń ṣe tiẹ̀ ni o. Allah. lẹ́yìn kan kìlọ̀ fáwọn èèyàn pé bó ṣe yẹ kó rí ni bó ṣe yẹ kó rí ni. àwọn Sufi ti ń bẹ tipẹ́tipẹ́ wọn ìyàwó bí majority Sufi ayé òde òní ṣe yàwó. Allah. àwọn tí wọn ò ṣe kankan nù méjèèjì àwọn díìnì wọn ti ń bẹ tipẹ́ wọn dá fìtínà lẹ́nu ẹ̀sìn báyìí. Allah. àwọn àfa oníwàásí níjọ́ wọn ró ń jẹjẹ níjọ́ wọn ò rí nǹkan jẹ wọn ti ń bẹ láyé tipẹ́ wọn dá wàhálà alẹ̀ báyìí. èṣù ló dé owó ló dé kí ló dá wàhálà sílẹ̀ èṣù kí lèṣù ń wá owó Ọlọ́run sọ fún wa nínú Suratul A'raf verse 17. ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. Èṣù ló sọ fọ́lọ́run ثم لآتينهم
àlàáfíà tó fẹ́ ó wà láàrin ènìyàn láyé. Ẹ̀yin tẹ́ bẹ lórí TikTok, ẹ̀yin tẹ́ bẹ lórí Facebook, ẹ̀sẹ̀ wọlé yẹn ẹ máa bá mi share 10 times. Ẹ jẹ́ kí mẹ́sẹ̀jì yóò rìn jìnnà. A fi àlàáfíà ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ máa bá mi tẹ like and love. Àwọn flagger wọn pọ̀ lálẹ́ tí wọ́n fẹ́ flag ọ̀rọ̀ Ọlọ́run. Tọ́lọ̀ ń dẹ̀ ti ṣépè pé ẹnì kò dálábòsí jẹni tó ń kọdí àwọn èèyàn lọ́nà láti gbọ́rọ̀ lọ. Àwọn èèyàn rẹ̀ lọ́dọ̀ ara wọn Sètánì sí ni wọ́n. Mùnáfíkì azọ́lùmí túlétúlé ó ṣe ń wò yìí ló tún wọ̀ ọ̀hún bẹ́ẹ̀ bá fẹ́ parí ìjà ló tún yín mú. Kàkà kó wọ́ kàkà kó fọ̀sẹ̀ kó túbà jàgbàjàgbà rèdèrèdè ló ń bá ká. Mùnáfíkì azọ́lùmí túlétúlé bó ti wọ̀ yìí ló tún wọ̀ ọ̀hún ló tún yín mú. Kàkà kó fọwọ́ kàkà kó fọsẹ̀ kó jẹ́ gbé lálàáfíà kó bá ọ̀gá fìtí jàgbàjàgbà rèdèrèdè ló ń bá ká. Sètánì ló sọ níwájú Ọlọ́run lórí Ọlọ́run tí wọ́n ti yẹn náà wù gbogbo àlàáfíà tó fẹ́ kó ṣẹlẹ̀ yìí bó ṣe lọ fẹ́ káyé wà lálàáfíà báyé bá wà lálàáfíà sọ́wọ́n oníríṣẹ́ tó ń ṣe. Bó làwọn ọmọ náà ṣe wà ìrì Ọlọ́run ثم لآتينهم من بين أيديهم wọ́n dà wọ́n rú lọ́wọ́ wájú tí wọ́n bá lọ wájú wọ́n dà wọ́n rú wọ́n ní lọ́wọ́ ìfì bí wọ́n gbà ẹ̀yìn wọ́n dà wọ́n rú wá látẹ̀yìn wọ́n ní iná ni wọ́n dagboru lápá ọ̀tún wọ́n ń sọ ọmọ yìí wọ́n dagboru lápá òsì wọ́n ní àtẹ̀jí dára wọ́n dà wọ́n rú débi pé wọn ò ní lè dúpẹ́ fún ọmọ Islam wọn wá di fìtínà tí wọ́n máa pé irú ẹ̀sìn wo lẹ́ ń sìn yìí irú ẹ̀sìn wo lẹ́ ń sìn yìí lójoojọ́ mi lójú àwọn kan nígbà tí sì ń jẹ légbò ẹnìkan ò rí àwọn kan wọ́n ń jáde wọ́n ń wí kántankánta ojú ń gbà wá tì fún yín ọmọjọ́jú rẹ̀ yọ bọ́ gọ́tà ojú wèrèwé ló ń gbà ọtí ojú ọgbà ọtí ń gbà tí ń bú bàbá Mudiru Markaz tí ń bú bàbá Sheikh Adam ojú ọgbà ọtí nígbà yẹn ojú ọgbà ọtí ń gbà tí ń yẹyẹ bàbá Muyideen Ajani Bello ojú ọgbà ọtí ń gbà tí ń bú bàbá wọ ọba Ìlọrin ojú ọgbà ọtí ń gbà tí ń bú bàbá wa ìmáàmù ìlú Ìlọrin ojú ọgbà ọtí nígbà tí ń bú gbogbo àwọn bàbá wa àwọn tí ń kú tí wọ́n sọ pé náà ni wọ́n lọ ẹnìkan ló bí wọn ẹnìkan làwọn náà bí bàbá ẹnìkan ni wọ́n ojú ọgbà ọtí nígbà yẹn o àmọ́ ń gbà tálábòsí wá dé ẹ wá di ojú ń gbà wá tì fún yín ogun tí ò bá ti parí èèyàn kì í padà ń bẹ̀. Ṣé bá nẹ́bí ṣe ìsìláàmù ni wọ́n sọ fún ẹ̀pá nẹ́bí jagun ni. Sallallahu alayhi wa sallam. Nẹ́bí jagun in self defence láti gba mùsùlùmí ayé sílẹ̀ kó dẹ̀ secure future. Kí ló ní ànẹ́bí dogun bá dàrí? Ẹbí akógun wa kà mọ́ lè ní ànẹ́bí ò lọ bá wọn. Àwa náà lọ gbéjà bẹ́ ní bọ́dí tí wọ́n fi bẹ̀rẹ̀ sí tọwọ́ bọ ìgbésí ayé wa. Ó wá tọ́ka sọ yí pé béèyàn bá jà ìjà tán ni bó o bá léwèrè tí o bá ti kó gòkè odò bó o bá ìpadà ohun tó padà bọ̀ wá bá ẹ̀ ìpadà bọ̀ àbìjà yóò burú ju ta kọ́kọ́ lọ. Kò sí ní tó gbé wa débẹ̀ àfi àlàáfíà fà ẹni tí bá ń fa irú ń tà ń fà lọ́wọ́ yìí a lot of things ni ọmọ lose. Kò yẹ yín ni nínú orílẹ̀-èdè tó gbẹ́jù láyé òní China wà China ọ̀bẹ nìkan jà Russia ń bá àwọn country kan jà Russia ò progress ń padà ẹ̀yìn ni China tí ò bẹ́ nìkan jà tó jẹ́ pé economic interest ẹ̀ ló múmú láyà ẹ̀ mọ̀ ní pé China ní ń control gbogbo ayé lẹ́yìn àmọ́ téèyàn bá jà àwọn ogun kan àwọn war of necessity ń bẹ láyé tó o bá jà ò lè nísinmi ìgbà tó o bá lọ sinmi wàláhì ó ń tọ̀ wọ́n ba rẹ̀ nú àdánwò bó o bá ní wàá sinmi ọba tó ní ọ̀gán ò ní gbà yàgá fi làǹwàlà o fi dárì mọ́ ìdọ̀tún. Ikú tàfi sínú tí fàdàrò ya kò gbọ́nù. Ikú tàfi sínú tí
فالدار يقظان يا غافل مقبرة يا غافل وله في الدار موعظة ṣé ìgbà yìí ò kìlọ̀ fún ọ tó orí wà sí mú nínú ayé sẹ́lọ̀ ẹ̀kún táfì ìsinmi fàdárù yẹ kìzọ́ ẹ̀kún táfì ìsinmi fàdárù yẹ kìzọ́ tó bá ń sùn lọ́wọ́ àdánwò gbàtọ̀ sáfún yẹn ni ó di ọ̀dìdẹ pé dídé àwọn àfáà wa àgbà wọ́n rọrùn sùn nísìn àwọn àkànlá fara kóyà rẹ̀ ní tí ò jẹ́ kí ẹnìkan kan ó lè dìde láti fáìtì kọ́ọ̀sì yìí wọ́n mọ̀ pé àwọn táwọn fẹ́ bá fa àkọ́bí sètánì ni wọ́n. wọ́n dáàgì ẹ débi pé wọ́n bá ẹ lórúkọ jẹ́ débi pé wọ́n gbé fọ́tò ẹ lọ́nà tẹ́nìkan ò jẹ́rí láyé gbogbo ẹ̀ láti discourage ẹ̀. àwọn tí wọ́n bá ń ṣerú nǹkan báyìí láyé wọ́n máa lé ẹni tí wọ́n bá ń bá fa wọ́n máa ń pa ẹlòmíì. ẹni wọn ò rí pa wọn apá ẹlòmíì lẹ́yìn ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ abẹ́ ẹ̀mọ́ ni ẹ mọ̀ bí àwọn tí wọ́n bá jẹ́ bí kòjọ bandit kọjọ kan tó jẹ́ pé owó ni target wọn ẹ mọ̀ bẹ́ẹ̀ sẹ́ máa operate ni. gbogbo ọ̀nà téèyàn ti ń rí oríire wà láì wọ́n mọ̀ block ẹ̀ ni. àwọn dẹ̀ mọ̀ present ara wọn páwọn lè yan rí. wọ́n dẹ̀ mọ̀ sọ ẹni rẹ̀ dè yan bú. eléyìí la wò pa gbọ́dọ̀ dìde fún. bàbá ń Bàrígà nílùú Ìlọrin olórí àwọn ògo Ìlọrin àdìwọ́ àgbà ọjọ́ lọ́jọ́ tó pè mí tó ní sheik ẹ máa ń wòran ṣé ń lérò pé àwọn bàbá wa yìí ni wọ́n wàá jà fúnra wọn ni àwọn bàbá wa yìí ti rìtáyà àwọn ti jáṣẹ́ lé wa lórí ẹ má jẹ́ ká wòran ẹ dìde ẹ wò lẹ Yorùbá lọ lọ́tún lọ́sì àwọn tó lè ṣe jù yín lọ bẹ́ẹ̀ wọn ní ṣe bẹ́ẹ̀ tẹ́ ní àwọn qualities kan tẹ́ fi gbọ́dọ̀ fèsì ogun yìí tẹ́ ẹ bá fẹ́ kíta ọkọ̀ dáadáa nípa yìí ẹ gba àwọn bàbá yìí sílẹ̀ tẹ́ bá gba àwọn bàbá yìí sílẹ̀ tẹ́ wá sèfù fíṣọ̀ lẹ Yorùbá mo ní wàhálà yìí ó mọ̀ gùn díẹ̀ ó ní kí ló burú bẹ́ẹ̀ kí ni yóò mọ̀ gbọ́nyàn lówó ó ní ṣe bọ́lọ̀ ń fún yín díẹ̀ kí ni yóò mọ̀ náà yàn connection ó ní ṣe bẹ́ẹ̀ ní connection kílẹ̀ tó ń wò ẹ dìde tẹ́ ẹ bá fẹ́ kọ́lọ̀ wọn bí yín léèrè kọ́lọ̀ bá ń san bàbá ń Bàrígà lẹ́sàn dáadáa ìyẹn la bá débẹ̀ afẹ́ àlàáfíà wàláhì afẹ́ àlàáfíà kò dùn má wa bí ṣe ń lọ pẹ́ẹ́pẹ́ ìyáálé òmùrù kàmá ṣáàdìtà àdúwàlò lọ́sàwọ́ zamanu sáàtì wàzìmánù lọ́sàwọ́ zamanu sáàtì wàzìmánù. ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé there is politics in religion and there is religion in politics. méjèèjì ọ̀jọ̀ra wọn ọ̀tọ̀ ní politics in religion ọ̀tọ̀ ní religion in politics. méjèèjì ọ̀jọ̀ra wọn òṣèlú ń bẹ nú ẹ̀sìn tó ga tó o bá mọ òṣèlú nú ẹ̀sìn dáadáa wọ́n fíńgà ọpọlọ ẹ̀ tọ́ba fíńgà ọpọlọ ẹ̀ wàá ti di ẹrú ìwọ ọmọ lérò pé tọ́lọ́ǹtà nẹ́bì ló ń ṣe ó mọ pariwo Allahu Akbar ó ní màpò ti di ẹrú àwọn kan gbogbo owó tó o bá rí àwọn lọ́fíìsì gbogbo òrònú rẹ̀ ò ní lọ bòmí ọ̀dọ̀ ṣéwù ni ọ̀dọ̀ stars ni ọ̀dọ̀ ṣéèkù ni gbogbo òrònú tó ọmọ rò láyé àdánwò tó bá kàn wọ́n ó ti gbà pé wọ́n lọ́kàn tí a bá fíńgà ọpọlọ rẹ̀ tí a tọwọ́ bọ̀ ọlọ́pọlọ tó bá jẹ́ pé lórí aburú ni wọ́n ṣe ìwọ gangan ọmọ gbèjà wọn lórí aburú tó ní mọ̀tàn ti mú ẹ lẹ́rú wọ́n máa ń lo ẹ̀sìn láti fi fíńgà ọpọlọ wọ́n máa ń lo ẹ̀sìn láti fi sọ̀yàn dárìndín nítorí tí mọ̀ nínú tíra tẹ́lẹ̀ wọ́n sọ fún ọ pé ò rí bẹ́ẹ̀ mọ́ ntí Kùránì wí wọ́n ní òwí bẹ́ẹ̀ mọ́ ntí Bíbélì wí wọ́n ní bó ṣe lọ́kọ́ nìyẹn khalif torof be different in order to be recognized jẹ́ kí tiẹ̀ ó yàtọ̀ káyé ó lè bá a mọ̀ pò ń bẹ̀ kò sẹ́ni tó rí ànábì rí náà wá tà kù láyé kò sẹ́ni tó rí Ọlọ́run tó dá yàtọ̀ ń rí kí ló dé tẹ̀yìn kan kẹsà déédéé ayé lẹ́wà nígbà ẹnìkan sọ àwa àtàwọn ẹlẹ́sìn Christianity jọ tara wa ká tó dìde ara tu àwọn èèyàn tán wọn rántí yẹn mọ́ ayé la wà nígbà tí wọ́n bú àwọn olórìṣà táwọn wọ́ọ̀nù wọn pé ní tí Kùránì wí kọ́lẹ̀ ń sọ yìí orúkọ búwo ni wọ́n fún mi tán nítorí pé ẹ fi Kírísítẹ́nì ilẹ̀ ẹ fi oníṣẹ̀ṣe ilẹ̀ ẹjọ́ ń kálukú ṣe tiẹ̀ lakum dinukum waliya din
ẹjọ́ kálukú ṣẹ̀sìn rẹ̀ ariwo ń tàn pa nìyẹn wọ́n ṣe yẹn tán wọ́n á bọ́ sórí àwa mùsùlùmí wọ́n wá pín wa kélekèlé wọ́n wá sẹ́ẹ̀tì ara wa against ara gbogbo wa jọ̀tá ara wa ẹnìkan wá trust ẹnìkan mọ́ bí mùsùlùmí bá pe mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ ìṣòro tó wà láyé ní tí ó kọ bí ni pé àfáàṣẹ rìkọ́ọ̀dù mi o irú ẹ̀ ò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ anífíkọ̀ síra wa ìtàn ò ní gbàgbé àwọn tí wọ́n dá ilé yìí lẹ̀ ìtàn ò ní gbàgbé ẹ̀ kò ní gbàgbé ẹ̀ kò ní gbàgbé ẹ̀. kàmá ṣáàdìkà dùwà ló sàrọ̀ zamanu sáàtì wàsímánù sàrọ̀ zamanu sáàtì wàsímánù wàhálì dàrú. látúbùkì aláhàdì wàlá yadúmù aláhàlì lásánù wàlá yadúmù aláhàlì lásánù. tí wọ́n bá fẹ́ lọ gbowó lọ́dọ̀ lárúbáwá wọ́n mọ fìtínà tí wọ́n á dálẹ̀ báwọn lárúbáwá ò fi rí àwọn kan pé àwọn ni wọ́n ń jàfẹ́ sí tí wọ́n bá fẹ́ lọ gbowó lọ́dọ̀ òyìnbó wọ́n mọ wàhálà ibi tí ò sí terrorist wọ́n create terrorist òyìnbó dẹ̀gbà yìí pé lóòótọ́ ni ọmọ nàìjíríà ẹ̀jẹ̀ àrònú gbogbo ayé ni mo wí when we are talking of politics of the world. I was a student of public relation. I was a student oríṣiríṣi ẹ̀kọ́ mo ti ẹ̀kọ́. I was a student of international relation. Hayyakumullah. Tí a bá ń sọ̀rọ̀ when it comes to politics ẹ̀sìn ni wọ́n fi sọ Áfíríkà dèrò ẹ̀yìn. Ẹ̀sìn kan náà ń bẹ nílẹ̀ Lárúbáwá o bẹ̀tí ilẹ̀ Lárúbáwá àwọn olórí wọn ò fààyè gbà kọ̀ọ̀kan máa kó igbó sáwọn èèyàn lọ́pọlọ kó máa ti àwọn kan kọlu àwọn kan pé kèfèrí làwọn eléyìí ẹ bá wọn dà níkan kírun ni ẹgbẹ́ àkó lẹ́yìn rẹ̀ ẹsẹ̀ báyìí gbogbo bí wọ́n ṣe tu ètò ìjọba sílẹ̀ kádàrú àwọn kan ṣe bẹ́ẹ̀ nú ayé wọn gbarú ẹ̀ láyé nílẹ̀ Lárúbáwá ni o nínú ẹ̀yìn ó burú jù láyé ìran Lárúbáwá jẹ́ kan òfin ló mú wọn báyìí tí ò jẹ́ kan dáyé wáì tó jẹ́ pé Áfíríkà gbogbo àgbáyé pátápátá mo wí láti succeed àgbáyé láti lè jẹ́ kí gbogbo orílẹ̀-èdè àgbáyé ọmọ progress can they exist Áfíríkà lògùn rẹ̀ wà. Báwo ló wá jẹ́ Áfíríkà ò progress àwọn orílẹ̀-èdè tí wọ́n ń kó èrè Áfíríkà wọ́n ń progress. Kí ló fà á wọ́n ní káwa gbàgbọ́ pé ọ̀run nìkan là ń lé alkiyama là ń lé àwọn àfáà wa náà dẹ̀ ràn wọ́n lọ́wọ́ àwọn wòlíì ràn wọ́n lọ́wọ́ ẹ mọ́ lé ayé o ayé ò ṣe pàtàkì òyìnbó ń sọ bẹ́ẹ̀ fún wa wọn ló bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn Lárúbáwá ń sọ bẹ́ẹ̀ fún wa wọn ló bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn bí wọ́n ṣe ń lé ayé ni wọ́n ń lé ọ̀run. Ìlú tó dáa jù lágbàáyé wọ́n sọ fún ẹ pé Saudi Arabia ní ń kọ lọ́wọ́ sí ni mo wo fídíò rẹ̀ ní àná mo sì ń fìlì pé ṣé kékeré àlìjẹ́nà kọ́ lélẹ́ yọ ọlọ́run ìlú tí wọ́n ń pè ní Neom ìlú tí wọ́n ti ná over $5 billion sí tẹ́nìkan ọ̀nàrú ẹ̀rí láyé lórí project kan Saudi Arabia ló wà wọ́n sọ desert ìdílé ọlọ́ra ìlú tó wà níbẹ̀ tó jẹ́ pé lórí khutut subhanallah lórí line ní gbogbo nǹkan tó bá ṣe ò ní tò ó nájà lórí kọ̀ǹpútà lórí line wàá sùn lórí line wàá jí lórí line. Ibi tí Amẹ́ríkà tó ní kọ̀ǹpútà ọ̀làjú dé àwọn Saudi Arabia ti lu ọ̀làjú wọn kọjá bẹ́ẹ̀. Láyé ìgbà kan tápẹ́ kan àwọn oníkankan ẹ̀sìn sẹ̀dé tí a bá rí èèyàn tó wọṣọ tó dáa tí ń gbélé tó dáa wọ́n ní nítawọn eléyìí wọ́n gbé láyé náà nù ọba dàlù kì í àmọ́ wọn ní nírú ẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọba gbádùn láyé bọ́ ọba níṣẹ́ rẹ tó sin lọ́wọ́ tó gbádùn lọ́run. Kí ló dé tó jẹ́ pé Áfíríkà gbogbo raw material tí wọ́n fi ń ṣe miracle ayé Áfíríkà ló wà. Àwọn kò sì gọ sábẹ́ wọ́n máa sọ pé ẹ̀sìn làwọn ń ṣe for example ẹ̀wọ̀n tí ń ṣẹlẹ̀ ní northern part of the country nílẹ̀ Haúsá ìbáwọn kan ní Boko Haram àwọn kan ní banditry mi àbá fẹ́ dúnbó èèyàn wọ́n sì ṣe bisimilá ibo lẹ̀sìn ti kọ̀ wọ́n ẹ̀sìn kí wọ́n ń jà fún owó ní kò yí ọ̀pọ̀lọpọ̀ Zamfara làwọn mineral resources kan pọ̀ sí jù
wọ́n pe mineral resource kan ní lithium ọ̀wọ́n ju diamond lọ ọ̀wọ́n ju epo lọ ọ̀wọ́n ju epo tí wọ́n ń wà nílẹ̀ Ìgbò ọ̀wọ́n jù lọ times 50 times. Lithium òun ni wọ́n ń lò fún energy drinks. Lithium tí ń bẹ ní Zamfara tóyìnbó bá ṣe anything bí aeroplane bí nkankan tí ó gbèrè wọ́n lè rí díẹ̀díẹ̀ rẹ̀ nílùú wọn. Ìyanu bẹ̀ wá ní pé tí wọ́n bá ń wá ibi tó pọ̀ sí láyé táwọn ti máa rí tí ò ní tètè tán Áfíríkà náà ti máa rí. Áfíríkà ni wọ́n ti rí gbogbo tí ìlú òyìnbó fi ń great. Áfíríkà náà ò dẹ̀ kú lójú kan kí ló fà á wọ́n ti fẹ̀sìn kó èmi àti ẹlẹ́rú. Wọ́n lọ́run nìkan ní á lé alikiyama nìkan ní á lé lẹ́yìn ká kírun ká gbààwẹ̀ ayé yìí èsè tiwa ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ orídì. Lẹ́yìn ìgbà tí alukurani sọ fún wa pé wàlá tansa nasibaka mina dunya. wàlá tansa nasibaka wọ́n náà lórí rẹ̀ tó ṣe láyé sọ́ọ̀kù ọ̀nà aláàlì ni ó gbégbá ní ọgbọ́dọ̀ gbégbá ní haramu. Wọ́n ń pè ní lithium àkọ́kọ́ nìyẹn máa sọ méjì péré nínú àwọn oríṣiríṣi n tó wà ní Nàìjíríà tó wọ́n jù láyé méjì tó wọ́n jù yẹn náà ni mo fẹ́ mention. N tí a ń pè ní lithium tó pọ̀ ní Zamfara gbogbo rechargeable battery ayé lithium ni a fi ń ṣe. Ẹ wá wòye ẹni tí ń lo fóònù láyé tí ń lo rechargeable, ẹ wòye kọ̀mpútà tí ń lo rechargeable, ẹ wòye fáànù tí ń lo rechargeable. Wọ́n ń ṣe rechargeable fan fún wa láti China àwọn kí wọ́n nírinṣẹ́ o. Nàìjíríà, Niger, àwọn orílẹ̀-èdè yẹn ni lithium wà. Niger ni ó ṣe àrànjúmọ́ nítorí lithium ni wọ́n fi gbéjọba ológun bẹ́ẹ̀. Ẹ̀yin ò máa lérò pé ẹ̀sìn ni wọ́n ń jà fún. Àwọn ò máa sọ fún yín pé ẹ̀sìn làwọn ń jà fún. Wọ́n á máa ka Quran, wọ́n á máa ka Bíbélì. Wàràs wọ́n ti fíńgà ọpọlọ àwọn èèyàn wọ́n fẹ̀sìn bojú ní ọ̀tọ̀ ní tó ń jà fún. Wọ́n mú àwọn kan lẹ́rú pẹ̀lú àwọn àádìsí oríṣiríṣi tó mi ò sínú tírà. Bọ́ọ̀bá lè bọ́ǹbù ara ẹ̀ bọ́ọ̀bá ti ń kú báyìí ọlọ́ọ̀bá lé àwọn obìnrin 70 lórí bọ́lá nẹ́bì ti sọrú ẹ̀. Mo wọ́n dandan kan tọkùnrin kan sọ pẹ̀lú èdè òyìnbó lẹ́nujọ́ mẹ́ta tán interview rẹ̀ ó ní Islam kó àwọn pé àwọn ò mu ọtí lọ́rùn àwọn wáìnì lẹ́mu lọ́rùn wáìnì òun kì í ṣe bí ìtayé. Odò dẹ̀ ní sea of water omi wà wàrà wà omi yẹn ó máa sàn tap water tí ń bẹ nínú ilé ẹni kọ̀ọ̀kan lálìjẹ́nà ní kíní yẹn ó ti máa jáde. Odò tí ń sàn ni kì í ṣe ọtí. Wọ́n fi ń ga ọpọlọ èèyàn pẹ̀lẹ́sìn. Lithium òní ẹ fi ń ṣe rechargeable battery gbogbo cell phone láyé gbogbo fóònù tá a mú kiri yìí lithium ni ẹ fi ń ṣe. Àwa tí ń bẹ lọ́dọ̀ wa àmọ́ bá ṣe lò àwọn tí ò sí lọ́dọ̀ wọn ni ẹ mú wa lẹ́rú. Wọ́n wà tì wá síra wa àwọn tí ò máa lọ bá wọn wà àwọn fẹ̀sìn bojú. Wọ́n kàn kóra wọn jọ sádùúgbò bẹ̀ wọ́n níbẹ̀ làwọn kámpù sí nínú igbó. Wọ́n máa lò wọ́n pé ń jagun jihad ni o bẹ́ẹ̀ bá kú sójú ọ̀nà tọ́lọ́hún ẹ̀ ń lọ àlìjẹ́nà tààrà ni o. Àwọn tí wọ́n bá tún wá ń wà kíní yẹn wọ́n ni ẹ máa wà á òun láàfin máa ra nǹkan ìjà ogun fún jihad fojú ọ̀nà tọ́lọ́hún. Àwọn tí bí yẹn náà máa lọ wà á wọ́n tó wá kó àwọn kan pé ìyẹn máa lọ kú kẹ́ ẹ lè bá wà àlìjẹ́nà wọ́n fíńgà ọpọlọ wọn pẹ̀lẹ́sìn. Tó o bá mọ politics ẹ̀sìn ní Nàìjíríà tó wà yìí wọ́n á sọ ẹ́ dẹrú. Ìyáálé umoru kàmá ṣáàdìkà àdúwàlú mọ́sàrọ̀ zamanu sáàtì azimanu mọ́sàrọ̀ zamanu sáàtì azimanu. Lásán lẹ́lẹ́rọ gbogbo Boko Haram ọ̀tán ní tí ń bẹ́ẹ̀ nù. Owó ni wọ́n ń pè kan ní titanium. Aeroplane ò lè fò láyé láì rí titanium ní Nàìjíríà lọ́pọ̀ sí. Gbogbo tí ń jẹ́ aeroplane kò lè fò láì rí titanium. Bí irin ni tó dense. Ọwọ́ á jẹ́ irin kan tí ò wúwo tó wá lè withstand any condition tó lè withstand any weather. Bí irin bá dé àárín iná yóò yọ titanium ò ní yọ. Tó bá dáàrin òtútù tó bá pọ̀ jù yọ ká irin yóò kákò titanium ò ní kákò. Òun náà ni a fi ń ṣe spacecraft
àwọn tí ń gbé lọ ní òṣùpá gbé lọ ní ràwọ̀ nkankan ìgbò náà fi ń ṣe Nàìjíríà náà ti ń rí wọ́n ti ń wà ní Nàìjíríà ní ìsìn kí sọ̀rọ̀ 50 ọdún tíjọba ò dẹ̀ mọ́ ìyáálé òmùrù kàmá ṣáàdìtà dùwàlò mẹ́sàráhù zamanu sáàtì wàzìmánu mẹ́sàráhù zamanu sáàtì wàzìmánu. bá mọ politics ẹ̀sìn ọmọ tó o bí wọn sọ́dọ̀ tá rẹ̀ ìyàwó rẹ̀ wọn sọ́dọ̀ tá rẹ̀ ọkọ rẹ̀ wọn sọ́dọ̀ tá rẹ̀ tó bá mọ politics ẹ̀sìn wàá fi ọkọ rẹ̀ sílẹ̀ nílé wàá máa lọ dáná oúnjẹ fún pásítọ̀. Allah. torí pé òun ti fíńgà ọpọlọ ẹ̀. mo gbọ́ tẹ̀rù ọmọ gbọ́ tí kan náà àwọn adarí ẹ̀sìn tó ní ẹnìkan wá bá wọn ó fóun ní $10,000 ó sọ fún pọ́ máa pọ̀ jù bẹ́ẹ̀ lọ lọ́ba lọ ra aeroplane 40 lórí yóò pọ̀ jù bẹ́ẹ̀ lọ lọ́dún tí ń bọ̀ lọ́ba lọ ra aeroplane 40 ó tún wá ohun tó ní yóò pọ̀ jù bẹ́ẹ̀ lọ lọ́ba lọ ra odidi ibi tí wọ́n ti ń wa epo níbo lórílẹ̀‐èdè wo kọ́ńtì wo ìlú wo déètì wo. Allah. ó wí tán ní gbogbo wọn ó yàn kan hallelujah. ó wá béèrè pé ta lẹni tí ó tún yọjú lónìí kó wọn sọ fún pé yóò pọ̀ jù bẹ́ẹ̀ lọ. à ń fù lára wa gan-an lórílẹ̀‐èdè yìí wọ́n ń tọwọ́ bọ ọpọlọ ọgbọ́n àwọn èèyàn mo rí tẹnìkan tó ní tó ń bá bínú sí yàn kò ní dàárọ̀ ó ní nákàlí ẹ̀ ìwọ ọ̀lẹ ọmọ ọ̀lẹ ńbó náà wà ìwọ nìyẹn lọ́lọ́ lọ́ba àkójú àwọn tó ń dà wọ́n àmú láyé. wàá fi dàrú látúbùkí aláàdì. kí ni tí mo sọ débẹ̀ ọ̀run nìkan kọ́ láàlè àlè ayé pọ̀ mọ́ àmọ́ lé lọ́nà tó gbà bá ẹ̀sìn mu. mà á zànà dínà. wàá dúníà ìdájú kàmá lábàárọ̀ tẹ́wọ̀n fi dúníà bìládìní. lábàárọ̀ tẹ́wọ̀n fi dúníà bìládìní. ṣé àlàáfíà akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rú nínú tí mò ń lé jù láyé ní bálàáfíà ó ṣe jọba lórí ẹ̀sìn ilẹ̀ Yorùbá. àmọ́ wọn máa lè tán já èyí sílẹ̀ tán bá rí pẹ́ ń gbé ìgbésẹ̀ láti stọ́ọ̀pù kí fìtínà ọmọ ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá àni wọ́n kọ́kọ́ máa kọ́mẹ́ǹtì pé ẹ̀rẹ́ ni tó léwu wá láàfíà sáwàá torí pé kọ́mọ ọmọ bá kú láàrin ọfọ kó pọn bàbá rẹ̀ ni ètò bá yá jàǹjà àjà níjà ẹ wò ó lápèjúwe ariwo ilé tí ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí èmi ò bá ẹnìkan jà mí ò dẹ̀ ní èsì ọ̀rọ̀ tí ń fún ẹnìkan gbogbo wọn nu Ọlọ́run wọ́n tọwọ́ bọ bírèèni ẹrú Ọlọ́run kan ni nínú tó burú jù láyé ni kéèyàn fẹ́ràn owó tí wọ́n bá fẹ́ràn owó jù wọ́n padà sọ fún pé kó sùn yá iná tí ó dẹ̀ sùn ná owó tó bá ti jẹ́ pé lẹ́yìn Ọlọ́run owó ni tágẹ́ẹ̀tì yẹn everywhere níjọ́ tó bá wá kú yóò wá kú láì ní kọ́bọ̀ lápò yóò kú láì mú kọ́bọ̀ lọ àlìkìyàmà ẹrú Ọlọ́run kan náà fẹ́ bà yí ẹ̀ jẹ́ tí gbogbo wa jáde pé kò ní ṣẹlẹ̀ mo mọ iye ọjọ́ tí mo fi sunkún láìrí tí ń pa mí lẹ́kún ni màá rò ní lóru lọ́gànjọ́ òru tí màá máa sọ pé sáṣe sùúrù torí tí ẹni ò jẹ́ kí n pa fóònù torí mo mọ tí ń ṣẹlẹ̀ yìí n tó lè pààyàn ni o mo ti fi nọ́mbà rẹ̀ sí special ringing tone aago kan òru ń gbà mí aago 3 òru ń gbà mí sheik wọ́n máa ti tún gbede wọ́n ti tún post nǹkan kan Ọlọ́run mi o ọ̀dà èmi náà tọ́bọ̀ gbàwẹ̀ èmi náà tọ́bọ̀ ṣàdúà gbogbo ẹ̀ lòun náà wí àwa ṣe bẹ́ẹ̀ lọ fà á gbogbo ẹbí dọ̀tá mi gbogbo ẹbí òǹtọ̀hún dọ̀tá mi mo ń sọ fún pé má kullu ma waladati ul ummu kilahu kì í ṣe gbogbo ẹni tọ́mọ ìyá kan náà bá bí ni wọ́n ń pè lọ́mọ ìyá o ọmọ ìyá mi ń bẹ tó jẹ́ pọ́ta ni látọ̀run o ẹni ìyá àti bàbá èèyàn ọmọ èèyàn rí Ọlọ́run lè ṣe lọ́mọ ìyá èèyàn mo gbà pọ́lọ̀ ń ṣe mí lọ́mọ ìyá rẹ̀ gbogbo ntọ́lọ̀ ń bá rán mi ní ìmọ̀ ṣe nǹkan pọ̀ lórí ibẹ̀ yẹn tí mi ìfẹ́ tú tán a bá lọ bẹ́ẹ̀ fún dídí ọdún 2 tó bá ṣe wọ́n ń kọ́ mi ní fèsì bẹ́ẹ̀tì ọba tó ní mí ọmọ fèsì lára àwọn oríṣiríṣi fìtínà yẹn ẹ jẹ́ n sọ ẹyọ kan
tí mo lè karú ẹ̀ bíi 50 ẹ wá jẹ́ kí n sọ ẹyọ kan. Ẹrú Ọlọ́run kan ní ẹ pè mí ní dédé aago kan ọ̀sán pé lágbájá mọ̀ ti wà ní sẹ́ẹ̀lì látàlẹ́ àná tàbí látàárọ̀ mi ìrántí mọ́ mú ní sẹ́ẹ̀lì kẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ló jẹ àwọn kan lówó ni. Mo bá gbéra ó di ìyá gan kù mo débẹ̀ ní dédé aago 2 ọ̀sán la bá bẹ̀rẹ̀ sí rí gbogbo ọ̀gá ọlọ́pàá brick wall ni mò ń kàn nítorí sọ fún mi ni pé order from above. Order from above kẹ̀ èmi gangan pé CP ò gbé kọ́ọ̀lù mi CP ti gbà yẹn bóyá wọ́n ti sọ fún pé ó ṣeéṣe pé gbogbo ibi tó bá ti ní ìjù yọ yọjú kò gbé kọ́ọ̀lù mi. Kí ni mo wá fẹ́ ṣe báyìí nínú gbogbo àwọn alágbára ilẹ̀ Ìbàdàn mo pe àwọn 5 mo mọ àwọn 3 tí wọ́n tọ̀nù mí dáhùn tí wọ́n ní àwọn ìdásírú ọ̀rọ̀ lágbájá ẹ sì má pe àwọn ọmọ nítorí ẹ o Ọlọ́run pọ́n yín lé o. Mo fi sínú dò ní àárọ̀ yìí torí tí n bá sọ fún mo mọ tí ó ṣe. Lẹ́yìn bàbá wa rẹ̀ mùsùlùmí di Damak tí mo pè nígbà tó sú mi níbi aago 6 rọ̀lẹ́ ààrẹ ni mi ò sí nílé mi ò sí Nàìjíríà nọ́mbà yín ni mo rí ni mo fi gbé kí láwa ṣe báyìí Ọlọ́run. Ààrẹ bá ń pe CP ò gbé kọ́ọ̀lù ààrẹ. Mo wá ronú ta ló kàn mo wá ronú sísítà mi Alájà Mọ̀nsúrà Sùmánù sẹ́nẹ́tọ̀ Mọ̀nsúrà Sùmánù. Mo bá pè wọ́n ní déédéé aago 7 mo ní ìyá mi ó dé o ọ̀rọ̀ ẹ̀sìn dé àwọn èdè ẹ̀fẹ́ gbọ́ yẹn wọ́n ní ẹ máa bọ̀ mo ń lọ lẹ́sìn ẹ̀ bá mi mo bá wọn kí ló dé mo ṣàlàyé fún wọn wọ́n ní ọ̀rọ̀ ńlá lílé yìí bẹ̀ ẹ̀ bá jẹ́ ó dọ̀la mo ní ìyá mi kò gbọ́dọ̀ dọ̀la ẹni ẹni tí wà ń bẹ̀ látànà tàbó tí wà ń bẹ̀ látàárọ̀ mi ìrántí mọ́. Nàbà ni n tá ṣe ẹni tó jẹ́ gbogbo olórí security gómìnà òun ló kù tí ó yànjú ọ̀rọ̀ yìí. Gómìnà ni chief security officer kò gbọ́dọ̀ débẹ̀ kán sọ pé àwọn ò ní release ẹ̀. Lábá tó gbéra láti ọ̀nà Bódìjà ó tún di Fìrìjàgbọ́n ọ̀nà abẹ àtúnwá ẹni tí ẹni yóò yanjú ẹ̀ àtúnwó òun náà kiri níbi mo ti ń dààmú kiri táyà mọ́tò fọ́ epo tán nù mọ́tò mo fi gbogbo ẹ̀ mọ́ lọ́hùn ẹni yìí bá padà yọjú níbi aago 9 òun náà ń sáré bọ̀ ni pé sẹ́nitọ́ Mọ̀nsúrà ló pè mí òun dé lọ́ba lọ bá wọn tí wọ́n ń bẹ̀ àwọn ìyẹn ní order from above ìyẹn ní order from above wọ́n ní ó jùlọ wa lọ wọ́n ní kó pe CP ó pe CP ó di gbọ́n kọ́ọ̀lù ọlọ́mọ kí láwa ṣe báyìí Ọlọ́run òun náà wá wù ẹni tó mọ̀ nípa ọ̀rọ̀ security ó wá bí wọn pé condition wo náà fi kún ní condition wọn á ní condition ni pé at least kó san 2 million naira 2 million naira yẹn dẹ̀ ní cash làwọn fẹ́ kì í ṣe transfer. Wọ́n bá dojú kọ mí mo ní gbogbo tí ń bẹ lápò tèmi ọjọ́ 100,000 náà 200,000 naira níbẹ̀ lọ́wọ́ mi kí láwọn aṣèrà ẹ̀ ó bá ní ẹ̀dúró dèmí ṣèkì lọ́ba tán lọ nígbà tí ètò wákàtí kan lọ́ba kó 2 million dé new note tó náà fẹ́ lò fún ìnáwó tó fẹ́ ṣe bí ọ̀sẹ̀ tó tẹ̀lé lọ́ba kó 2 million dé ó ní ṣèkì ẹsẹ̀ ìwé fún mi pé ẹ jẹ mí lówó mo bá tọwọ́ bọ̀wé àbá kówó lẹ̀ mo sanwó béèlì wọ́n ní kí n wá sáyìn béèlì mo ní ìyẹn ò kàn mí mọ́ bet èmi ni mo tan torchlight sínú sẹ́ẹ̀lì tí mo fi sọ pé lágbájá ó yá máa jáde bọ̀ máa jáde bọ̀ òun gan wò pé so máa sùn lé lálẹ́ mu pẹ̀lú ògo Ọlọ́run máa jáde bọ̀ ó jáde tán ó dì mọ́ mi ó bó mi lójú omijé bọ́ lójú tèmi náà àtúkà ó wá tó bí ọ̀sẹ̀ 2 àbọ̀sẹ̀ 3 ni mo torí kọ́ọ̀lù mi ẹ mọ̀ gbà mí kéèsì mi tí wọ́n gbé lọ kóòtù wọ́n mọ̀ tí ní kán sísí ilé àti mọ́tò mi kódà skul náà bẹ́ẹ̀ kí ní í ṣe labátúnjọ bẹ̀rẹ̀ ẹkún arìnrìn torí tí mo bá gbà yàn gbọ́ gbogbo nǹkan ni mo fi tẹ̀lé yàn láyé mi ò padà kí láwa ṣe báyìí ok a ní lọ́ọ̀yà mi kan bẹ ọ̀rẹ́ mi dáadáa ni ọ̀rẹ́ mi gidi ni aláàánú ni kì í wowó lójú kò sí tí ò lè fi ṣàánú
láti jọ mo ti mọ̀ mi ò regret ẹ̀ kò yẹ kí n fún yàn ní nọ́mbà rẹ̀ toró ní agbára gbogbo kéèsì tí mo gbé lọ court òun lágbára tí ń bẹ ń bẹ mi ní fẹ́ kéèyàn tọwọ́ bọ agbára yẹn torí ó dùn mí gan mi dẹ̀ ní forgive ń tọ̀ ẹ fún mi nọ́mbà rẹ̀ nígbà tẹ́mi àtẹnìkan ò ní wàhálà pọ̀ ebo náà ní wàhálà tòun tẹ́bọ̀ òun yanjú kò sí ṣòro àárọ̀ ọjọ́ kejì mo receive call tó tóbi 10 nígbà tí èjì tọ́ mo pọ́kàn pọ̀ mo send the phone number nígbà ọdọ́sẹ̀ tó tẹ̀lé ẹrú ọlọ́run yìí pè mí ó ní ṣé ọ̀rẹ́ yín lọ́ọ̀yà pè yín mí kò tí ì pè mí ó ní ọmọ yín mo ní ọ̀rẹ́ mi ni mo ní kò ì pè mí kí ló ṣẹlẹ̀ ó ní yóò bá yín sọ̀rọ̀ kan òun ò tiẹ̀ mọ̀ pé ó tún ní láńsẹ̀nsì hajj mo ní kódà ó gba location lọ́dún mo ń ròyìn pé tí mo bá lo allocation tèmi tán tó bá ṣẹ́kù a lè kó díẹ̀ fóònù náà ọ̀tán ni ẹrú ọlọ́run yìí bá pè mí tọ́ra láàánú ẹ̀dá ni ó bá pè mí oníṣègùn àbúrò yín pẹ̀lú ògo ọlọ́run ọ̀rọ̀ fẹ́ ti wọ̀ láàrin wa mo ní tó bẹ́ẹ̀ ni ìjẹ́rin mọ̀ ni ó ní bẹ́ẹ̀ ni kódà òun bọ̀ wálé ní next week mo ní òun ronú nàìjíríà ti tẹ́lẹ̀ ni ọwọ́ tí mo mọ̀ ń pa ẹ̀ ní. bí wọ́n ṣe ń da mílíọ̀nsì pọ̀ mi mọ̀ nǹkan kan parẹ́ èmi kàn mọ̀ pé wàá bá fáìtì fún gbogbo ilé ẹ̀ tí wọ́n gbà ó dẹ̀ pè mí pé sheik ẹ sàlámdùlélà èmi náà sàlámdùlélà ẹ tó ṣe mo tún ṣe ó ní gbogbo ilé ọmọ yín ni mo ti gbà padà gbogbo mọ́tò ẹ̀ ni mo ti gbà padà alihamdulilayi lèmi náà mo bá ń sáré forí balẹ̀ fọlọ́run mo wá sí àdúrà fún gbogbo ọjọ́ tó lò láyé òní kan bànújẹ́ làbátúká báyẹn làṣẹ wá ń bà bọ̀ láti ọjọ́ yẹn pẹ̀lú àníyàn láì gba 1 penny sẹ́mi tí mo ń bóyàn ní 2 million 3 million lẹ́nìkan á fún mi ní 150,000 lóde owó kíni ìgbà wo olú ọmọ lọ MC olú ọmọ mo mọ iye tí fún mi ò sáfà láàrin jẹfa owó tó yẹ tí mo fi bẹ́ẹ̀lì ẹ̀ẹ̀kan náà à ń bá ọ̀rọ̀ yìí bọ̀ ẹrú ọlọ́run yìí wá bá mi jọ́ kan àwa lọ s'Ógbómọ̀ṣọ́ a lọ gbìyànjú wàláì ká ní system tá a fẹ́ lò wọ́n jẹ́ kárí lò ní ọ̀rọ̀ yẹn ó ti yanjú. ká tó dọ̀hùn àwọn alábòsí ti síwájú wa dọ́dọ̀ àwọn tí wọ́n ń jà lọ. ọ̀tọ̀ ní lecture tí mo ṣe l'Amẹ́ríkà intention mi ni pé kí n fi lecture yẹn arrest ọba kí n kì í mú báyìí bàbá wa kì í mú bẹ́ẹ̀ tó bá wá rí mi kínú ẹ̀ ó dùn kí n wá sọ pé bàbá ń tá a fẹ́ nì kó náà wá fún one condition ká sì parí ẹ̀. ẹrú ọlọ́run yìí wá bá mi nígbà mo dé kí lẹ bá bọ̀ bó lọ́hún ọmọ ìyá mi ọ̀hún mọ̀dún ntọ́sẹ̀lẹ̀ ní sẹ́ẹ̀sì rò pé solution lè wà on one condition solution fi lè wá o solution wà ìrètí sí wà àmọ́ on one condition mo sọ gbogbo ẹ̀ bó lẹ́dẹ́ adé number 1 adé number 2 adé number 3 adé number 4 condition bí kọ̀ọ̀kan ni ó kú lé mi láago 5 rọ̀lẹ́ nígbòdò aago 10 àárọ̀ ọjọ́ kejì mo bá wọrí íńtánẹ́ẹ̀tì mo bá ń gbọ́ pé lágbájá wà l'Ógbómọ̀ṣọ́ lágbájá ò sọ fún mi ẹrú ọlọ́run yìí bí mi pé kí ló dé tá a gbé sórí íńtánẹ́ẹ̀tì gbogbo mítìn tá a ṣe mo ní tá a bá gbé sórí íńtánẹ́ẹ̀tì àwọn èèyàn tọwọ́ bọ̀ òun débẹ̀ ọlọ́fọ́n gbogbo ẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì ìyẹn ò dùn mí bẹ́ẹ̀ tí mo kàn wó pé ẹlẹ́ẹ̀kẹta tírú ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ nìyí èmi àtẹrú ọlọ́run yìí náà lájọ ń sọ̀rọ̀ nípa ọkùnrin tó dá gbogbo fìtínà lẹ́lẹ́ Yorùbá tá a jọ sọ̀rọ̀ dáago 11 alẹ́ bí ṣe ń ṣépè fún lèmi náà ń ṣépè fún ọ̀sán ọjọ́ kejì ni mo kàn ṣàdédé gbúrò ó ti dé lọrin wọ́n lọ àfá ọ̀rẹ́ mi kan ní lọrin wọ́n bá wọn parí ìjà tó àtijọ́ sọkún láago 11 alẹ́ àná torí ọlọ́run mo tún káwọ́rú kí ni ń bu ẹrú ọlọ́run yìí sí kí ni ń ṣépè fún sí mi ìjẹ́ ṣépè fún mi ìjẹ́ bù àdàbí ló máa ń dárú ẹ mi ìjẹ́ bù bàbá wa ní ó torí ọ̀tẹ̀ bá wọn lẹ́gbẹ̀rin ọ̀rẹ́ ó ní bí irinwó bá ń bú ni irinwó a máa yin ni kì í ṣe gbogbo ẹni èèyàn bá ṣe dáadáa fún ní fi san padà àti pé èèyàn náà ò retí kóńtọ̀ ó san ọlọ́run lèèyàn retí kó san.
mo wá rìnrìn àjò yẹn bẹ́ẹ̀ ní tí mo wá sọ ń jọ sí nígbà tá a wà ní Maka ó ń lọ̀rọ̀ fídíò yẹn ní oṣù June tá a wà ní Maka ní fídíò yẹn ti jáde tí màmá ń bínú ọ̀kan náà àwọn àbúrò accuse mi pé ẹ̀yin náà kẹ́ fi wọ́n fúnra wọn ẹ̀yin àfáà tí gbogbo wọn respect tá a mọ̀ pẹ̀lú èèyàn tẹ́ ẹ jẹ́nu ṣe sùúrù nígbà rí fídíò yẹn èmi Chairman Al-Mustaqim gbogbo wa la ṣe meeting tá a pe ọkọ ìyàwó tá a lálẹ́ ẹ̀ kò yẹ kó sọ gbogbo ohun tó ṣẹlẹ̀ fáwọn ẹbí ẹ̀ náà ọ̀rọ̀ kó àtìyàwó kí ló ń ṣe ẹ́ a sì bá ìyàwó náà wí níbi tó ti yẹ ká bá wí mo ní àwọn ọ́díò kan lọ́wọ́ tí mi gbọ́dọ̀ rìlíìsì síta Allah. a ṣe gbogbo ẹ̀ kálàáfíà ó lè bá a jọba màmá bú mi àwọn àbúrò bú mi wọ́n bú mi direct ọbẹ̀ tó wọ́n ń lè bú àgbà láti June ẹrú Ọlọ́run tí bàbá ẹ̀ wá kú nínú oṣù kẹjọ oṣù kẹfà sóṣù kẹjọ àwọn tí ń rí lórí íńtánẹ́ẹ̀tì oṣù kẹjọ ni ẹ tó rí ni fídíò yẹn ti wà lórí fóònù mi láti gbà yẹn ẹrú Ọlọ́run yìí náà ló sì sẹ́ǹdì ẹ̀ sí mi mi ì rí from anywhere àfi bẹ́rù Ọlọ́run yìí ṣe mo pe ẹnìkejì rẹ̀ mo fi ọjọ́ tí ń wọ sàárè sùn búra mo fi alkiyama mi búra mo fi gbogbo sẹ́ẹ̀rì tí mo ṣe láyé búra mo pe ẹnìkejì rẹ̀ pé ọ̀rọ̀ tí lágbájá ń sọ lórí íńtánẹ́ẹ̀tì yẹn le gan ìbáwọ́nà àlàáfíà ni ẹni tó gbé ọ níjà níjọ́ tí wọ́n tú ọ sí òhò ó sì ń bú kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn ẹ máa bá sọ̀rọ̀ o tó bá dé èmi náà ó bá sọ̀rọ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ kò sí ní tó burú kó lọ kí ẹni tó kí èmi náà ń ronú security ara mi ni mi bá lọ. Allah. mo dẹ̀ ní intention pé máa sì débẹ̀ torí bàbá dáadáa ni bàbá yẹn jẹ́ sí mi mo fi Ọlọ́run búra tí mo wí ń jọ náà. Allah. àfi mo ṣe gbọ́ níjọ́ kejì pé wọ́n ń lérí sí mi wọ́n ní tójú rẹ̀ ò rí pẹ̀lú àwọn tó lọ kí yẹn tó bá jẹ́ pé tí mo wí yàtọ̀ ó kù mí ọkọjọ́ tí máa pàdé Ọlọ́run tó ní mi. Allah. àwọn àfáà wa nílùú Ẹdẹ wọ́n ti bá mi sọ̀rọ̀ mo dẹ̀ sọ fún wọn pé ó ti tán kódà mo sọ fáwọn àfáà wa mo ní gbogbo ìjà tí ń ṣẹlẹ̀ yìí á ṣètò ẹ̀ ẹnìkan péré lẹ́kàn bá a ṣàdúrà lé lórí torí tírípù kan ò kí ń tó lè. Allah. gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá a share rẹ̀ jìnnà kí ni wọ́kọ́ mi ò rí tó kọ ẹ bá a share rẹ̀ jìnnà ẹ like ẹ comment kí ni mo fẹ́ pé kó bàjẹ́ ilé tí mo wà nú ẹni tọ́lọ̀ mú dúró èmi kọ́ ni mo kọ́ bẹ́ẹ̀ tí mo wà nú ẹni tó mú lé yẹn dúró ẹ̀sùn wo ni wọn ò fi kàn mí tán ìbàjẹ́ wo ni wọn ò ṣe nítorí mi tán àwọn ọmọbìnrin kan bẹ ìyá wa kàsẹ́ẹ̀tì ni ẹ gbà wọn lẹ́nu mi mo sọ fún ìyá kàsẹ́ẹ̀tì pé mi ní foríjì wọn tí ń fi jáde láyé nítorí ọ̀rọ̀ burúkú tí a sọ sí mi ọ̀kan bẹ ní Saudi Arabia ìmọ̀ bíi tí kejì wà wọ́n sọ ọ̀rọ̀ sí mi débi pé torí pé mo dúró ti ọmọ ìyá mi ni mo dúró tí lọ́sàn-án lóru wọ́n wá sọ èébú kan tí mi ní gbàgbé tí ń dẹ̀ ní sọ lórí íńtánẹ́ẹ̀tì ó dùn mí gan ìyá kàsẹ́ẹ̀tì ló wá padà bẹ̀ mí torí gbọ́ mo gbọ́ pọ́bìnrin yẹn wá ṣe wedding ní Nàìjíríà ibi wedding rẹ̀ gangan mo ti fẹ́ lọ gbé wọ́n ń jáde ibi wedding báyìí torí njọ́ tóun náà sọ̀rọ̀ ìbànújẹ́ fún mi ọjọ́ ayọ̀ ló bà mí nú jẹ́ màmá yẹn ló ní kí n gbàgbé ẹ wá dákun kí ló fa wàhálà tó báyìí ẹni tó tá ń bá jà yìí ọ̀rẹ́ wa lòun náà àbájájá kókù náà òun náà níjọ́ tí ò wúlò fún wa tá a bá lè manage ẹ̀ tó bá change yóò irin sálò náà jẹ́ fún Islam bẹ́ẹ̀ tí èèyàn kì í léwèrè láàbọ̀ ọ̀nà yóò tún padà ẹlòmíì ò ní bóyá kẹ́ ẹ ti foríjì bẹ́yìn náà ṣe ń foríjì yẹn kọ́ nìyẹn sá ẹ̀yin náà kì í foríjì yẹn bẹ́yẹn sá àwa wá rẹ́dì láti ṣàforíjì but with condition nìṣó ní kóòtù kájọ dúró báyìí a sì fọlọ́ búra fún pé a ní mú ọ ṣèwé fún wa pé ò ní bú gbogbo ilẹ̀ Yorùbá mọ́ gbogbo àwọn àfáà wa ẹni ọba ara ìdá rẹ̀ tó ṣe tó kùn
correct ẹ̀ ní má ba yé ẹ̀jẹ̀ ṣèwé fún wa ni tó bá ti ṣèwé fún wa àlàáfíà ó jọba níta dúró lé lórí nìyẹn àsọpá pa arákùnrin yìí náà bẹ̀t ẹ lọ wò ó látijọ́ tí wàhálà ti ń bẹ nílẹ̀ Yorùbá yìí gbogbo wàhálà ilẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ láti 2019 ni ló ti bẹ̀rẹ̀ kò sẹ́ni méjì tó gbé wá kọ́mọdé ó kọ́mẹ̀ntì sórí program tágbàlagbà ń ṣe pẹ̀yìn ẹ̀yìn àfáwèrè orí tó ń lanu bí ẹnu ọ̀nì ẹwọ Ọlọ́run yìí ló gbé wá Allah kárí péjì òun péjì ká sì lọ change orúkọ tí ń bẹ lórí ẹ̀ sírí ká ṣe fake page ẹwọ Ọlọ́run yìí náà ló gbé wá ká máa lo àwọn orúkọ tí ò nítumọ̀ fake name ká fi máa kọ́mẹ̀ntì ebú ẹwọ Ọlọ́run yìí náà ni Allah ká máa flag program àwọn èèyàn lórí internet ẹwọ Ọlọ́run yìí náà ni ká mú ẹnìkan sọ̀rẹ́ lẹ́nì tó bá dọ̀la ká sọ́dọ̀ta ká tún mẹ́lòmíì náà sọ̀rẹ́ ẹrú Ọlọ́run yìí náà ni. àwọn alùsúnfì àtàwọn jamaatu alùsúnnàwà jamaa àwọn alùsúnnàwà jamaa wọn bára wọn jàjà tó lè báyìí rí wọ́n ń gbọ̀nà ara wọn wọ́n ń fira wọn mọ̀nà bẹ́ẹ̀ kò lè tó báyìí rí káàfà ó jáde kó máa sọ àṣírí inú ilé ẹnì kọ̀ọ̀kan àtẹ́tórí àtẹ́tí orí kò lè báyìí rí ká máa fún ọmọ akéwú ní owó 100,000 pé lọ́ọ́ mú àṣírí ọ̀gá ẹ̀ wá kò lè tó báyìí rí ká bẹ̀rẹ̀ sí bíríìjì àwọn ọmọ kéékèèké lórí ọ̀nà burúkú yìí kò ṣẹlẹ̀ rí ilẹ̀ Yorùbá gbogbo ń ta wá ṣe lọ yìí lẹ́rú Ọlọ́run tó jọmọ ìyá mi kọ́lọ́ ń bá mi dúró tì kọ́lọ́ mọ́ ba ọlá rẹ̀ jẹ́ torí tó bá bàjẹ́ fún yóò kàn mí torí màá tún banújẹ́ ló bá bẹ̀rẹ̀ sí sọ tí ó mọ̀ nípa mi èmi wá mọ̀ pẹ̀lú Ọlọ́run yìí ó ti rí pé kò sí ọ̀nà ẹni tó yẹ kí n tijú jù mi ò tijú ẹ̀ ẹni yẹn lòun ọba mi sọ̀rọ̀ mọ́ mo ní no problem béèyàn bá lówó Ọlọ́run ló fún kò sí tó sọ pé Ọlọ́run ní fún gbogbo àná lówó tí n bá tijú èèyàn títí tó bá sún mi kan gírí màá kọlu ó ń tàn aláàánú ní bọ́sítọ̀bù láti bí ọdún 15 tí mo ti ń pariwo ẹrú Ọlọ́run yìí ọ̀pọ̀ nǹkan ni mo mú mọ́ra àjọ lòfẹ́ láàrin ara wa gbẹ̀dẹ́ náà lẹ́sọ̀ wá di nítorí pé mo ní nóò bó ṣe yẹ ká ṣe nì lẹ́rú Ọlọ́run yìí wá lérò pé bàbá àbùkù ń bọ̀ bàbá tí àbùkù bá dé yọ kọjá ń tẹ̀ lérò bí ọlọ́pàá bá gbẹ́rù mi gbogbo Nàìjíríà ọmọ pé fìtínà ó ṣẹlẹ̀ tó bá jẹ́ pé lórí irú ọ̀rọ̀ bá ní bàbá wàláhì àbùkù ń bọ̀ ẹ̀yin lè jẹ́ alálàáfíà nílẹ̀ Yorùbá tó bá jẹ́ pé bàbá tó bí yín ni bàbá Sheikh Adam bàbá tẹ̀mí ń da sọ́ọ̀bù tí mò ń pọ́n lé sẹ́ gbàmọ́ra tó bá jẹ́ pé ẹ̀gbọ́n yín ni bàbá wa Muyideen Ajani bá lò sẹ́ gbàmọ́ra ẹni a ní sùúrù wà láti gbọ́ gbogbo ibi tá a bá ti fẹ́ mú ọkùnrin yìí lẹ̀ lọ fowó tulẹ̀ ẹ ń lo agbára ẹ ń lo owó bí ìgbà tówó yìí ò ní tán ẹ ń lo owó bí ẹni pé torí yín nìkan lọ́lọ́run fi ra owó àbùkù ń bọ̀ lẹ́ẹ̀kínní àbùkù ń bọ̀ lẹ́ẹ̀kejì àbùkù ń bọ̀ lẹ́ẹ̀kẹta tábùkù yìí bá dé yọ kọjá ń tẹ̀ lérò gbogbo ayé wàá padà gbàgbọ́ pé ẹni tó káyìn nínú ayé yẹn ẹ fẹ́ fi sin lọ ni ẹ fi sin lọ ẹ fi ń kó ìnira bá wa mùsùlùmí ni. ẹni tí ó parí ìjà bàbá hakamta walakin ma adalta ẹ dájọ́ bẹ̀tẹ̀ ṣe déédéé ẹ wà just ẹ mú ẹnìkan dání fẹ́nìkan ayé ò rí bẹ́ẹ̀ a kì í sọmọdé à ń pè yín lé ntẹ́ ẹ̀ ṣe fún wa rí à ń sọ pé ẹ ṣe lẹ́yìn owó Ramadan pẹ́pẹ́pẹ́ ni yòókù o bẹ́ẹ̀ a lè yọ contribution yín kù nù ayé wa mo ṣe máa ń wíńdọ bàbá Adédìbú ti lọ ẹ̀yin ni kókó tí mo tún rí mo mọ iye nǹkan tí mo ti lùsì lórí ọ̀rọ̀ tí ń bẹ lẹ̀ yìí mi ò tijú yín lórí ọ̀rọ̀ yìí tẹ́ bá fẹ́ ṣe ẹ lọ ṣe ẹ lọ da gbogbo kẹ́sì rú the worst tẹ́ lè ṣe nu
ẹ lọ da gbogbo ẹ̀rú, ẹ dá everything rú, ẹ dá everything rú, àbùkù ń bọ̀. Àbùkù ń bọ̀. Mo sún kàn giri bàbá, mo ń declare fún yín pé ẹ ti sún mi kàn giri. Àbùkù ń bọ̀. Ẹni yìí níyìn náà, ẹni àpọ́nlé níyìn. Níjọ́ tí wọ́n kidnap ọmọ mi, ẹ̀yin nìkan lẹ dá odidi owó san. Ẹnu omijé lójú mi. Bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ lẹ Yorùbá lélẹ́yìí. Bá a bá yanjú ọ̀rọ̀ yìí nítorí nùbí, wàhálà yóò tó bẹ́ lọ́jọ́ iwájú. Ẹ wo ntọ́mọkùnrin yìí dánwò. Ẹ wo bó ṣe tọwọ́ bọ ìdílé Aláàfin. Ẹ wo bó ṣe change orúkọ ìran mi. Àbá. Tírù mi bá ń sọ pé mo ti ná over 30 million lórí case. Ẹ mọ̀ pé ẹnìkan ló ti ná 300 million tí ò jẹ́ kówó mi ó yọ. Tó ń ti gbogbo connection ta ní. Agba bench warrant. 4 lórí ẹrú Ọlọ́run yìí, ẹ̀yin lẹ járí mú. Ẹ̀yin ni o. Ọlọ́run ó bi yín léèrè lọ́jọ́ gbèǹde kìyàmá. Tẹ́ bá fi ọ̀rọ̀ yìí lẹ̀ tó bá lọ bẹ́ẹ̀, tẹ́ ìyanjú ọ̀rọ̀ yìí. Ẹ kápá ká ẹ pé gbogbo wa. Ẹ kápá ká ẹ sọ yìí pé tó bá jẹ́ pé wọ́n ló ṣe aburú, ẹ̀yin ọlọ́pàá ẹ mú, ẹ tì mọ́lé, ṣé ẹ ti mọ́lé wákàtí kan yẹ túlẹ̀. Ọ̀yá sọ pé wọ́n má bínú. Olórin ẹ má bínú, àánú ó ti tán bàbá. Ẹ̀yin náà lẹ tó wàá pàṣẹ fún. Mo rí kọ́ọ̀lù Haji Teslim adákẹ́ lórí ọ̀rọ̀ yẹn. Mo fẹ́ sọ tó pọ̀ bẹ̀ tí kọ́ọ̀lù ọmọ ìyá mi tí mo rí yìí ó bírèkì mi díẹ̀. Mi ò tijú anybody tí n bá fẹ́ jí sí Ọlọ́run. Mi ò bẹ̀rù anybody lẹ́yìn Ọlọ́run tó dá mi. Owó yín náà ni a fi tan ọmọ ìyá mi yẹn tó náà fi ń ṣe bí ẹni tí wọ́n fi ń ata sí mú. Owó yín ni a fi tan. Ẹjá láàfíà òjọba, àwa mùsùlùmí nìkan kọ́ la wà nílẹ̀ Yorùbá. Ó yẹ kó tìyàn lójú pé lónìí lọ́la bí ẹkún apẹ́kọjẹ́, kò yẹ kó já wa mùsùlùmí nìkan. Kò dùn mọ́ wa bí ṣe ń lọ ya fẹ́ kó parí. Wàláhì bẹ́ẹ̀ bá mú ọ̀rọ̀ ọmọkùnrin yẹn tó bó káàdì lórí gbogbo bàbá wa, tẹ́ ẹ bá yọ tí ẹnìkan kú ń bẹ̀, á parí ìjà lòbú àtẹ̀kọ́, á parí ẹ̀ láàrin ọjọ́ kan péré. Ó kálukú withdraw gbogbo tí ń bẹ ní court, bẹ̀tẹ̀ òun ni ò ní jẹ́ kó ṣeéṣe. Ọmọ ìyá mi tí ń bẹ níbàdàn, ọmọ ìyá mi ni, mi ò lè sọ pé mi ò mọ́rí gbogbo nítorí kó ṣẹlẹ̀. Tẹ́ ẹ bá mú ọ̀rọ̀ arákùnrin yẹn kúrò láàrin wa, wàláhì á parí ẹ̀ fúnra wa tá à nídìí anybody. Tẹ́ ẹ bá mú ọ̀rọ̀ arákùnrin yẹn, tẹ́ ẹ bá mú kúrò lórí ọ̀rọ̀ àwọn Ògo Ìlọrin, ẹ mọ̀ pé ti pé Ògo Ìlọrin yẹ́rẹ́yẹ́lẹ́ ni, ọmọ yìí náà ni, ọkùnrin yìí náà ni, owó tẹ̀ ń fún ní fi ń pín àwọn èèyàn kiri. Bàbá Bariga ó kọ̀ǹtró Ògo Ìlọrin padà tí ó tún tóbi ju tàkọ́kọ́ lọ. Tẹ́ ẹ bá yọ ọ̀rọ̀ ọmọkùnrin yìí kúrò ń bẹ̀, inú bàbá Mudiru Markaz ó dùn, bàbá ó dárayá, bàbá ó gbà bọ́ọ̀lù. Bẹ́ẹ̀ bá yọ ọ̀rọ̀ ọmọkùnrin yìí kúrò níbẹ̀, bàbá Muyideen Ajani Bello wọ́n mú tẹ̀sùbá àwọn ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, kì í ṣe láti ràn lẹ́wọ̀n, bẹ̀tẹ̀ dájọ́ òdodo bó ṣe yẹ ká ẹ dà. Tẹ́ ẹ bá fún mi ní kọ́bọ̀ mọ́ aláàánú ní bus stop, ẹ̀yin kọ́ lẹ̀ ń fún mi lówó tí mo fi ń jẹun o. Ẹ̀ ń sponsor program ni, ẹ̀ ń ṣàánú ẹ̀sìn ni, èmi náà dẹ̀ ń ṣàdúrà fún yín, mi ì dẹ̀ lù yín jìbìtì rí, mi ì lérò pé mo gbé bùkátà 10 million dọ́dọ̀ yín rí, a sì mọ iye táwọn míì gbà. Mo ń lo ayé mi bọ́lọ̀ ń ṣe ní kí n lò ní. Ọmọ ìyá mi tó wà níbàdàn, mi ò bínú sí. Ìkejì ẹ̀ ń kọjá lọ, ó wá kí mi léni, ẹlòmíràn rò pé nítorí ìyẹn ló fi wá, ó ti sọ fún mi láti bí ọ̀sẹ̀ kan pé wọ́n yàdọ̀ mi léni. Kò ní kankan ṣe pẹ̀lú tó wà nílẹ̀. Ọ̀rọ̀ tí mo dẹ̀ sọ, mi ò target anybody. Ẹni ọba dẹ̀ ni mo target òun ni problem ti ẹnu. Afọ́jú tí láńtà bọ́ lọ́wọ́ ẹ̀. Kéèyàn má bu pé kí lòun wò tí láńtà fífọ́, ní tó bọ́ lọ́wọ́ ẹ̀ ti ju ẹyin láńtà lọ. Nítorí náà, part 1 lélẹ̀. Màá retí sójà, màá retí ọlọ́pàá, màá retí tí ó tẹ̀lé, bẹ̀tẹ̀ bàbá, tẹ́ ẹ bá lè ṣe tó yẹ. Lẹ́yìn Ọlọ́run, ẹ̀yin ló kù tí gbogbo owó gbèrú ńlẹ̀ Yorùbá pẹ̀yìn lẹ jẹ́ kálàáfíà òjọba. Ọlọ́run ṣe yín lólóríire, ó káwọn ìyàwó olóríire tì yín. Number 1 to 3 kò sẹ́ni tí ì ṣe olóríire nù wọn. A níbẹ̀rù yín, àtijú yín, tẹ́ ẹ bá pè mí, máa máa pariwo ní dádì kí n lẹ fẹ́, nítorí pé n tẹ́ ń ṣe
ààrẹ ni tó lè díjú mọ́rí serú ẹ̀ àmọ́ ń tẹ́ fẹ́ fi káyìn rẹ̀ yìí yóò ìrèsì gbogbo ń tẹ́ ti ṣe kọjá o. Allah. Ẹ lọ change bàbá ẹ fi èsúlẹ̀ kí ẹ fi èsúlẹ̀ kọ́yanjú ara ẹ̀. Ẹ tú okùn lọ́rùn èṣù ẹ̀yin ní ẹ̀yin lẹ́ẹ̀jẹ́ bàbá mùdírù orin ẹ̀yin ni no lẹ́ẹ̀jẹ́ bàbá mùdírù ọmọ gbá bọ́ọ̀lù ẹ̀yin ni ẹ lọ tú okùn o ẹ wá rí i níparí gbogbo àwọn tí wọn lánàbí ò jagun Bádàrí part 1 nìyẹn mò ń bọ̀ lóòjọ́ Sunday tọ́pìkì bàbá mi gangan ni màá lò bàbá mi ní ìrìkọ́bì kan àwọn gangan ní fi ṣe tọ́pìkì Sunday Allah. yóò le gan o màá sọ̀rọ̀ pé màá dẹ̀ di báàgì mi lẹ̀ pé tó bá jẹ́ pé sẹ́ẹ̀lì lọ́kàn báàgì mi ni torí kò sí tówó lè ṣe lọ́dọ̀ olówó tó bá kan sẹ́ẹ̀lì báàgì mi ni ẹ̀ ń so ń bẹ̀ ń tẹ̀ ṣe ọ̀dà ẹ̀ ń fi ọmọ kan kẹ́kan ẹ jẹ́ alálàáfíà ńlẹ̀ Yorùbá ọmọ ìyá mi ni ọmọ ìyá mi nílòbù mi ì jẹ́ ronú orí burúkú fún níjọ́ mo ti ń bẹ láyé tí ń bá ronú aburú sọmọ ìyá mi nílòbù ó kù mí ọkọjọ́ tí máa pàdé Ọlọ́run. Allah. ọmọ ìyá mi lẹni tá à ń wí yìí náà mi ì ronú aburú sí i bẹ̀tẹ̀ ẹ jẹ́ kó ẹ jẹ́ let's bring him to book ẹ jẹ́ kó wà in record pé iṣẹ́ tá a ṣe àparí ẹ̀ síbì kan gbogbo wa ẹ sọ wá dọmọ ìyá ara wa ẹ má fọ́ọ̀sì ẹnìkan láti dàtọwọ́ ẹ̀ sílẹ̀ ẹ má fọ́ọ̀sì ẹni bọ́dì ẹ pè wá jọ bẹ́ẹ̀ pè mímì ní wá àfi tẹ́ bá ṣe ń tọ́ yẹ lókù torí bàbá mi ní mi rí bí kọ̀yìn sí bẹ̀tẹ̀ àbùkù ń bọ̀ sá bàbá àbùkù ń bọ̀ bẹ́ẹ̀ bá lówó ẹ̀yin kọ́lẹ̀ ń bọ̀ gbogbo ayé. Bàbá ọwọ́ ẹnìkan kò ká gbogbo òlu bẹ̀tẹ̀ ọwọ́ gbogbo òlu ká ẹnìkan. Ọwọ́ ẹnìkan ò ká gbogbo òlu bẹ̀tẹ̀ ọwọ́ gbogbo òlu ká ẹnìkan. Tí a bá ti gbé mi lọ rìmáìndì níjọ́sí bàbá ẹgbọ́njọ́ yẹn náà kì í sẹ́yìn lẹ́ni kán lọ arrest àwọn ọlọ́pàá ẹ̀yìn kọ́ gbogbo ayédèbílì pé mi mo súnmọ́ yín jù èmi náà mo dẹ̀ ń sọ́fà jù lọ́ndà yín kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ o torí kò sí ọjọ́ tí mo dé haram tí ní tọ̀wá fún torí yín kódà bẹ́ẹ̀ mọ̀ pé mo lọ Saudi mo mọ̀ ń sẹ́ndì fídíò mi sí yín pé tọ̀wá tí mo ṣe àdúrà tí mo ṣe ni kẹ́ lè bá jẹ́rìí jẹ́ mi so mi dẹ̀ ní béèrè kọ́bọ̀ lọ́wọ́ yín bẹ̀tẹ̀ yín náà aláàánú ni yín tí mo ń ṣàánú mo dẹ̀ bí Ọlọ́run kọ́ la yín mọ́ parun mo bí Ọlọ́run kọ́ lọ́ mọ́ wo tẹ́ ń ṣe yìí kọ́ mọ́ fi pa ọlá yín run torí tọ́lọ́run fi pa ọlá run lélẹ́yìí o tọ́lọ́run fi pa ọlá run lélẹ́yìí tẹ́ dáwọ́lé ọmọ ìyá mi tá ń bá jà ọmọ ìyá mi ni o ọ̀rẹ́ mi dáadáa ni o a parí ìjà tí gbogbo atáyọ̀ tó máa wò wá pé sáà náà wá ní bẹ́ẹ̀ ẹ tẹ̀lé kínní ẹ parí ẹ wá rí ní parí Ànábì jà ogun Badar Ànábì jà ogun Uhud Ànábì jà ogun Khandak ẹlòmíì ó dẹ̀ máa sọ pé àlàáfíà lànàbì wá preach ṣe àlàáfíà tànàbì wá preach ló ó ṣe dójú ogun àlàáfíà ló wá preach bẹ́ẹ̀ tó jagun in self defence ó jagun láti protect the future Islam tiwantiwa jẹ́ tá nígbà tá ń bẹ láyé tá ní lè protect ẹ̀ Council for Islamic Preacher ìjọ wa ni wọ́n fi mí so lórí ọdún 4 ní ẹlòmíín náà ó tún jẹ́ ńgbà ọba yá kí la bá lọ tá a bá bọ̀ tó fi dọ̀rọ̀ ń pariwo Council for Islamic Preachers mo wá lè mọ ọmọ ìyá mi ni tí mo ní máa gbé lọ kóòtù tí n bá gbé ọ lọ kóòtù sẹ́mi náà kí n tún yọjú ni mi lè gbé ẹ lọ kóòtù gbogbo nítorí o gbogbo èbú torí o bú mi ní kóòtù tí ń gbé ẹ lọ má kàn fa gbogbo ọ̀rọ̀ lọ́lọ́run lọ́wọ́ nínú tan Islam àwọn ọmọ ogun mùsùlùmí wọ́n lọ sógun kan nígbà tí wọ́n dójú ogun wọ́n kó wọ́n wí ní wọ́n wá kó àwọn 10 ọba ìlú yẹn wá ní ẹ̀yin 10 wá yìí ẹni tó bá lè pa ẹnìkan nínú àwọn tẹ́ẹ̀jọ wá láti lé máa sọ dígbàkejì ọba mo fẹ́ dẹ́nìkan lọ́lá mo fẹ́ sọ àwọn tó kù dẹ́lẹ́wọ̀n ta ni ó pa àwọn yòókù yìí wọ́n bí ẹni àkọ́kọ́ òní láìláì ẹ pa gbogbo àwọn lẹ́ẹ̀kan náà káwọn máa lọ wọ́n bí ẹni ẹ̀kejì ńgbò dórí ẹni ẹlẹ́ẹ̀karùn olóhùn ó ṣe é ọba ní ẹ fún ní idà ó yá pa wọ́n lójú wa ó gé orí ẹnì kíní
ògì orí ẹnì kejì ọba ló tó wàá jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ń bì ó ti dọ̀tún ọba ó fẹ́ jókòó ọba ní ẹ̀yìn ọlọ́pàá ẹ̀ mú wọ́n bá mú ọba ní pẹ̀lú ògo Ọlọ́run àníbẹ̀ orí rẹ̀ á dáná á wàá fi bọ́dì rẹ̀ ra ná tó fi jóná tá pátápátá. Olórí ibú ni ọfà ìwọ tó o lè pa ọmọ ìyá rẹ̀ tẹ́ ẹ jọ wá nítorí para láàfin ọ̀sẹ̀ gbákejì ọba bá a bá fi ọ̀sẹ̀ gbákejì ọba ọba ló kọ́kọ́ bẹ́ lórí tá a bá fi ọ̀sẹ̀ gbákejì ọba ọbẹ̀ ọba lórí bí a ṣe pa òun náà nìyẹn nígbà wa fẹ́ kú ó wá kúkú kèfèrí gbogbo ẹ̀sìn tó sìn láyé gbogbo ẹ̀ waste ó wá dẹni tọ́lọ́run bínú sí nítorí náà ọmọ ìyá ni gbogbo wa o wàláì kò dùn mọ́ mi bá a ṣe ń bára wa jà but it's a war of necessity mo mọ iye owó tí mo ti lose mo mọ iye customer tí mo ti lose mo mọ iye ọ̀rẹ́ tí mo ti lose kíyèsí ni àwọn àfáà tí wọn bá dá sí wàhálà ẹ̀rí páwọn pò ó kálukú ń lọ bí tí ń lọ wọ́n ń jẹ wọ́n ń káàṣì yára díẹ̀ ètí ń ta gómọ ètí ń ta ewé gbò ètí ń ta ewé tegbò ó ń rí ìta gbogbo èèyàn rà lọ́wọ́ ẹ̀dá àwọn òtẹ́wé àtẹ́gbò bàbá tó fẹ́ ta nǹkan àwọn táàjọ ń fa wàhálà ìwọ́n tó lọ blọọkì ẹni blọọdọ ẹni tó fẹ́ rà lọ́dọ̀ wa a sì torí ẹ̀wọ̀ ẹ̀yìn wò tó rà mọ̀ yìí pé ìgbẹ̀yìn láláyò ń ta ọmọ akẹ́wọ́gbẹ̀rù wìtó mo ní kí ẹ má ṣe kà nítorí pé rere lóòlùwà fi san rere ẹ̀dá ẹ̀ ṣe nítorí ọ̀la ẹ̀dá ẹ̀ hùwà rere nítorí ọ̀la ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀lá àyàfó Olúwa. pẹ̀lú ògo Ọlọ́run tó bá dijọ́ Sunday mo ní wàásù kan náà lọ́la ọ̀rọ̀ ìdílé nìyẹn àmọ́ ti Sunday bàbá mi part 2 ni bàbá mi part 2 pẹ̀lú ògo Ọlọ́run lálẹ́ Sunday tọ́lọ́wọ̀n bá ti jẹ́ kí wọ́n mú mi ńlẹ̀ màá ṣe wọ́n bá sì mú mi ńlẹ̀ n bá ti dé màá tún wá ṣe padà pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run ẹni fẹ́ ra lẹ̀ ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akeugba Gold dòwò pọ̀ anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá acres of land tẹ bá fẹ́ ra bó fẹ́ 1000 àní adẹ̀ láwọn ilẹ̀ tá a tún tà ní gbòòrò náà ẹni tó fẹ́ lọ àràfà ẹ tẹ̀lé iléeṣẹ́ Akeugba Gold fún àràfà 2025 àwọn èèyàn ti ń sanwó rẹpẹtẹ wọ́n múra December yìí ẹ tẹ̀lé wa lọ Ọlọ́run ó ṣe ní sábàbí gbígbà àdúrà bákan náà ẹni ń wọ́kọ̀ ẹni ń wáya pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń bẹ ní abroad western world London UK US Russia Europe ẹ lo WhatsApp number ẹ text sí wa aláwọn ọkùnrin tó pọ̀ lẹ́yìn obìnrin wọ́n ti fẹ́ gbogbo obìnrin tó wà ń bẹ̀ tán díẹ̀ ló kù à ní shortage obìnrin lórí western world àmọ́ ní Nàìjíríà a ní obìnrin tó pọ̀ ẹ̀yin ọkùnrin ẹ wá fẹ́ yàwó yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ o lọ́yà ń bẹ nu wọn dókítà ń bẹ nu wọn accountant ń bẹ tailor ń bẹ kódà èyí tí ń ta recharge card ń bẹ náà àwọn obìnrin chance rẹ wà tí wọn lẹ́sìn ẹ wá fẹ́ wọn o ẹ wá fẹ́ wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ o Ọlọ́run ó ṣe ní rọrùn 08057818180 ẹ mọ ọmọ yín wálé ẹ̀kọ́ wa bá ti fẹ́ wọlé yìí adẹ ní anibodin adẹ tún ní ibi tá a ti ń kọ́ àwọn ọmọ ní memorization of the Holy Quran kódà memorization of the Holy Quran yẹn orúkọ bàbá mi la sọ bí tá a ti ń kọ́ àwọn ọmọ ní bí wọ́n ṣe há Kùránì sórí bàbá mi la fi sọrúkọ rẹ̀ bàbá mi tí mo ń bínú sí la fi sọrúkọ rẹ̀ àdẹ ní yọkù torí wọ́n ti láṣeyọrí ń pa wá sẹ́yìn bákan náà ilé kéwú náà tó ń bẹ ẹmọ ọmọ yín wá bẹ 0057818180 0057818180 ó di lálẹ́ ọ̀la 9 p.m. ó tún di ní ọ̀túnla 9 p.m. subhana rabbika rabbil izzati amma yasifun.